ẹ̀yin tèmi kò sí bí a ṣe fẹ́ rìn lójúmọ́ torí òní mì kò sí bá a fẹ́ ṣe é tá à ní máa ní ẹ̀ṣẹ̀ kan àbí méjì tá a máa dá lójoojúmọ́ kò dẹ̀ sí bó ti ṣe fẹ́ rí tibi tere báyìí òun la dálé ayé ire á máa ṣẹlẹ̀ ní gbogbo ojoojúmọ́ bẹ́ẹ̀ ni ibi náà á máa wáyé ní gbogbo ojoojúmọ́ àwọn tí ibi bá kàn lè ní ìṣepọ̀ ṣẹ lọ́run rárá àsìkò tí Ọlọ́run ní ibi yẹn máa kàn wọ́n òun ló dé àwọn tí ire bá dẹ̀ kàn lè ní náà kì í ṣe pé bóyá iṣẹ́ wọn ló pọ̀ àbí dáadáa wọn ló pọ̀ àsìkò lọ́run tọ́lọ́run sọ pé dáadáa wọn máa dé òun ló dé yìí òun ló fà á tó fi jẹ́ pé ẹ ní láti máa tẹ̀lé wa dáadáa ẹ sì wọ̀ máa fọ́lọ̀ wa àwọn ìwádìí ojoojúmọ́ tá à ń ṣe ẹ máa fọ́lọ̀ wa ẹ máa subscribe kí ẹ sì máa bá wa ṣí àwọn fídíò wa ẹ máa bá wa pín kó jẹ́ òun ló fọ́ pé èèyàn ẹ pín sí WhatsApp yín nǹkan yìí nǹkan tí gbogbo àgbọ̀dọ̀ tara ń pé lágbájá gbọ́dọ̀ gbọ́ nípa ẹ̀ tàmẹ̀dú gbọ́dọ̀ gbọ́ nípa ẹ̀ ni torí a fi ń tọ́ wa sọ́nà ní gbogbo ojoojúmọ́ báyìí ni kẹ́ ṣe rìn báyìí ni kẹ́ ṣe ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ẹ̀dá pẹ̀lú agbára ìmọ̀ ìjìnlẹ̀ la fi ń ṣàwárí ẹ̀ jáde ta fi ń sọ jáde láti ẹnu wa ní gbogbo ojoojúmọ́ pé lágbájá yìí ẹ̀yin oníràwọ̀ yìí ẹ gbọ́dọ̀ ṣe báyìí lénìí báyìí lẹ gbọ́dọ̀ ṣe lénìí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti testify tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti jẹ́rìí rẹpẹtẹ látọdún tá a ti bẹ̀rẹ̀ téyì sì ń múnú wa dùn tó sì ń mú wa tẹ̀síwájú pé ká túbọ̀ máa ṣe níṣó torí pé ẹ̀yin tẹ̀ ń wò wá gan ẹ̀ ń nífẹ̀ẹ́ sí ẹ̀ ń gbádùn rẹ̀ ẹ wá jọ̀wọ́ ẹ má yà aládàáni kan jẹ ṣe mọ̀ pé òrìṣà tá a bá fi lọ́mọ lọ́wọ́ ó máa padà parun ni ẹ gbìyànjú láti máa fi hàn àwọn ará lé yín àwọn tó jẹ́ àwọn tó súnmọ́ yín ẹ tara dáadáa tí wọn náà ẹ wo bí àpẹẹrẹ ọ̀rẹ́ méjì kan wà tó ṣe wípé wọ́n jọ ń lọ síbi iṣẹ́ láràárọ̀ ìkan ń wo fídíò wa lójoojúmọ́ ó fi ń tọ́ rẹ̀ sọ́nà ìkejì ò mọ̀ nípa wa rárá àwa ṣàlàyé pé ọjọ́ báyìí o ìràwọ̀ báyìí o àjàmbá ọkọ̀ fẹ́ ṣẹlẹ̀ lọ́nà fáwọn ìràwọ̀ báyìí àwọn ọ̀rẹ́ méjì sì rèé ìràwọ̀ kan náà báyìí ni wọ́n ń lò èyí tó ń gbọ́ fídíò wa ó ti gbọ́ ó ti wò ó ti yé yékéyéké pé òun ò gbọ́dọ̀ jáde ìkejì tí ò kì í gbọ́ fídíò wa owó ọmọ kankan èyí tó wá ń gbọ́ fídíò wa òun lẹ̀ ṣe mí ní ṣe méjì ó wá tàfi kan pé ọ̀rẹ́ mi ìràwọ̀ kan náà màlájọ́ ń lò bí ẹ̀ tètè ya pé nọ́mbẹ̀ báyìí ló wá pẹ̀ ọ̀rẹ́ yẹn rẹ́ pé lágbájá jọ̀ọ́ wòlíì kan lórí ràn sí mi pé kó má ṣe jáde rárá lágbájá dákun máa rìnrìn lénìí ọ̀rẹ́ yẹn wá ní mọ́tò tó ń gbé lọ bí iṣẹ́ bọ́ọ̀rẹ́ ṣe sọ pé irọ́ ni jàre ó ketí ọ̀gọ́yìn sí ọ̀rọ̀ tí ọ̀rẹ́ rẹ̀ tó ń wo fídíò wa tó bá a sọ bó ṣe kickstart mọ́tò kọ́ kò dáhùn ó kickstart ẹ̀ mọ́tò kọ́ kò tètè dáhùn ibẹ̀ ló ti pe mẹkáníìkì pé kí mọ́tò yìí má dé òun lọ́jọ́ tòní ó tún wá rò lẹ́gbẹ̀ẹ́ kan pé ṣé kì í ṣe nǹkan tí lágbájá yìí sọ ṣé kì í ṣe pé òun ló fẹ́ máa ṣẹ̀yẹ ṣùgbọ́n kò tún gbọ́ kò tún mú lò ó tún tẹ̀fẹ́ nù rẹ̀ ó pe mẹkáníìkì kan wá tún ṣe ìgbà tó tún ṣe tán bí ẹ̀gbọ́n ẹ̀ kan ṣe pè nìyẹn pé lágbájá ṣé lílo ṣì wà wòlíì kan jíṣẹ́ pé o gbọ́dọ̀ jáde o gbọ́dọ̀ ṣègbélé bí ọjọ́ mẹ́ta ó wá rí i pé ó jọ gàté kò jọ gàté ó máa fi ẹsẹ̀ méjèèjì ó fi ń tiro gàtégàté ni kò bá lọ síbi iṣẹ́ lọ́jọ́ yẹn tó wá padà ṣẹlẹ̀ wípé lójú ọ̀nà òpópónà ibi tí wọ́n fẹ́ gbà gangan ní kété bí nǹkan bí ìgbà tó dúrọ́pù kọ́ọ̀lù yẹn tán lẹ́yìn bíi ọmọ ìyá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ásídẹ́ǹtì ńlá kan ṣẹlẹ̀ ń bẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ mọ́tò tí ó lọ sí tọ́pọ̀lọpọ̀ ẹ̀mí tó sì lọ sí ó wá ń pọ̀ rẹ̀ pé ọ̀rẹ́ mo dúpẹ́ o mi mọ̀ tẹ́lẹ̀ wòlíì wo ló jíṣẹ́ fún ẹ èèyàn wo ló ríran sí ẹ lọ̀rẹ́ wa tó wá fi fídíò wa hàn pé lágbájá yìí fídíò báyìí ni kó lọ máa wò lójoojúmọ́ nǹkan tó ń tóun sọ́nà nìyẹn ṣe ráǹfààní bántàbántà tí irúfẹ́ àwọn ẹnì tí wọ́n jẹ lọ́jọ́ yìí ẹ̀yin náà ẹ̀ ṣèkan orí ẹ̀ àwọn ará ilé yín àwọn ará bí iṣẹ́ yín kí gbogbo wọn mọ̀ pátápátá ìràwọ̀ là ń sọ nípa ẹ̀ reality of life ni kì í ṣe nǹkan bójú rárá ohun tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ tọmọ gbọ́dọ̀ mọ̀ tí ìyá gbọ́dọ̀ mọ̀ tí bàbá gbọ́dọ̀ mọ̀ tára bí iṣẹ́ gbọ́dọ̀ mọ̀ tọ́gá gbọ́dọ̀ mọ̀ kódà àárọ̀ oko gbogbo wọn ló gbọ́dọ̀ máa wo fídíò yìí ẹ máa bá wa pín nínú ṣíṣe iṣẹ́ yìí ẹ bá wa ṣí ẹ rẹ̀ Elédùmarè tó ń fún wa ṣe kò ní padà lẹ́yìn wa a sì dúpẹ́ fún gbogbo sọ̀pọ́ọ̀tì yín pátápátá Elédùmarè máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa ẹ fọ́lọ̀ wa lórí YouTube Ìṣẹ̀dá TV ẹ fọ́lọ̀ wa lórí TikTok Ìṣẹ̀dá Spiritual àti Ìṣẹ̀dá Spiritual Backup ẹ fọ́lọ̀ wa lórí Facebook Ìṣẹ̀dá Spiritual Backup pẹ̀lú Ìṣẹ̀dá Spiritual ẹ ṣeun àkó àdúró tiwa lọ́dọ̀ gbogbo ọkàn wa máa balẹ̀ a máa rí bí a ṣe ń fẹ́ ire gbogbo á sì máa jẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè ire o.